Ẹ̀kaalẹ́ gbogbo lè sí wà ń kí láti orí Oduduwa àti oríjì. Ẹ wo nǹkan tí àwọn gómìnà yín tí wọ́n ń ṣe pẹ̀lú owó ìlú. Ṣé rí? Wọ́n ná 1.7 trillion lórí ìrìn àjò àti oúnjẹ àtàwọn nǹkan míì. Àwọn ìlú míì wọ́n yá owó. Àwọn ẹ̀yin lẹ máa san, kì í ṣe àwọn o. Ẹ̀yin lẹ máa san o. Owó tó bá yá yẹn, ẹ̀yin lẹ máa san o. Owó yẹn wọ́n máa yọ ní nǹkan tó yẹ kán fi ṣe títì, kán fi ṣe iná, kán fi ṣe omi, kán fi ṣe ilé-ìwé, kán fi ṣe àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn. Ṣé ẹ ti rí i pé ó ṣe pàtàkì ká bẹ̀rẹ̀ sí ní kópa nínú ìjọba? Ohun tí mo fẹ́ fàyọ nìyẹn o. Tẹ bá kàn ń gbàdúrà, tẹ bá ń lọ sílé ẹ̀sìn tẹ́ à ń gbàdúrà, òfo ló máa já sí. Ẹ jẹ́ ká bára wa sọ àwọn òótọ́ ọ̀rọ̀ yìí o. Tẹ bá kàn ń lọ sí ilé àdúrà kẹ́ sọ pé ẹ fẹ́ gbàdúrà, ìwọ Ọlọ́run jọ̀ọ́ ẹ gbà wá, gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì o, gẹ́gẹ́ bí Mùsùlùmí, tẹ́ ẹ̀ kópa nínú ìjọba, tẹ́ ẹ̀ lo àṣẹ tẹ ní. Kí làwọn àṣẹ yẹn? Ẹ jẹ́ kí n sáré sọ fún yín. Ìjọba jẹ́ ti àwọn ènìyàn Nàìjíríà láti ọ̀dọ̀ ìjọba nípasẹ̀ òfin orílẹ̀-èdè yín gba gbogbo agbára àti àṣẹ rẹ̀. Kínní. Ìkejì, bẹ́ẹ̀ ṣe máa lo agbára àṣẹ yẹn. Ìkópa àwọn ènìyàn níjọba wọn gbọ́dọ̀ rí dájú ní ìbámu pẹ̀lú àwọn òfin orílẹ̀-èdè yìí. Ẹ lọ sórí www.citizenry.org. Ẹ rí ọ̀rọ̀ tí mo sọ yìí bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní kópa nínú ìjọba. À á kọ́ àwọn aráàlú tó bá fẹ́ ṣe ẹ ṣeun.